Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo kí yín o, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Èmi ní tí yín tòótọ́, Báyọ̀ Black, òun lorúkọ tèmi. Ẹ wo bí, mo sọ fún yín, mo ní àwọn bàbá wa, mo ní wọ́n ti tají báyìí o. Mo ní àwọn bàbá wo ò bára wọn jà mọ́. Mo ní àwọn bàbá, mo ní wọ́n ṣe kí ni? Mo ní wọn ò bára wọn jà mọ́. Ṣé gbogbo yín lẹ́gbọ́n kan tí kábíyèsí bàbá wa láàfin Ọ̀yọ́? Ṣé ẹgbọ́n kan tí wọ́n sọ? Ṣé ẹgbọ́n kan tí wọ́n sọ? Bàbá dìídì gbéra wọn síta gbangba lórí BBC Yorùbá. Bàbá sọ̀rọ̀ ńbẹ̀, ilẹ̀kùn. Nígbà tí mo wo fọ́nrán yẹn, mo ní gbogbo ọmọ Yorùbá, oríire ńlá lélẹ̀ fún wa o. Ìgbà tí ò ti síjà láàrin àwọn bàbá wa tó jẹ́ lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. Ẹ wo bí ọ̀rọ̀ òmìnira ètò ààbò ilẹ̀ Yorùbá tí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣà tí wọ́n léwájú fún, tí wọ́n ń béèrè fún, tó ṣokùnfà bí ìjọba ṣe pèsè wanted lé wọn lórí. Ṣẹ́yìn náà rí wípé táwa ọmọ Yorùbá tá bá continue láti máa ṣera wa lọ́kan lọ báyìí láìpẹ́ láì jìnnà, ìjọba Nàìjíríà máa yọ wanted yẹn kúrò lórúkọ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣà. Ṣé ẹ rí, kò wá kí n ṣe yíyọ wanted yẹn nìkan kúrò lásán o. Ṣé wá rí àgbéga tó máa tún wá dé bá ilẹ̀ Yorùbá? Ẹ wo bí kò ní ṣe kékeré rárá. Ẹ mọ̀ táwọn bàbá yìí tó bá ti fọwọ́sowọ́pọ̀ tí bàbá wa Aláàfin léwájú fáwọn lọ́balọ́ba, táwọn ọba tó kù tó gbárùkù tì tiwọn, tí bàbá wa onírìṣà táwọn náà gbé bọ́dì, tí àwọn ọba tó kù l'Ọ́ṣun State tó tẹ̀lé àwọn náà, tí bàbá wa Láké tilẹ̀ Ẹ̀gbá táwọn náà sán ṣòkòtò wọn gírí pé irọ́sẹ́ ànígbà, àlàáfíà gbọ́dọ̀ jọba ní ilẹ̀ Yorùbá. Ìwà ìkà, ìwà ọ̀daràn, ìwà ìjínigbé, ìwà ìfẹ́ranjẹko, ìwà ìmáṣe jágajàgan láàrin ìlú ó dópin nílẹ̀ Yorùbá. Tí Ìgbòho gbà báyìí, tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò náà táwọn náà kọ́ ọmọ ẹ̀yìn tiwọn, táwọn náà ṣe kí ni, tọ́ ni ó yá ìṣọ̀kan ní ilẹ̀ Yorùbá sẹ́, ó gbọ́dọ̀ dá. Ẹ jọ̀ọ́, ṣé tí gbogbo wa tá a bá ṣe lé ìṣẹ́jú mélòó gan làwọn ọ̀tá tó ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá? Àwọn kí Ọlọ́run kó ṣàánú wa, ẹni tó kàn ló mọ̀ náà. Ẹni tó ṣe kí ni? Ẹni tó kàn ló mọ̀. Ìdí rèé tá dẹ̀ fi rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ìròyìn tó jẹ́ pé ìròyìn gidi tí kò kì í ṣe ìròyìn tó máa kó ilẹ̀ Yorùbá sínú yépà hílà ìlò, òun ni kẹ́ ẹ máa ṣí ẹ̀. Bàbá wa kábíyèsí Aláàfin tilẹ̀ Ọ̀yọ́, ọdẹ sọ̀rọ̀ kan, èmi náà rí i pé so bó ṣe rí rèé. Kódà bàbá fi àpẹẹrẹ ọ̀rọ̀ yìí ó fi wé Barrister àti General Àyìnlá Kollington. Ó ní kì í ṣe gbogbo ìròyìn tá a bá gbọ́ lórí ẹ̀rọ ayélujára ní ká máa gbàgbọ́. Kódà wọ́n sọ̀rọ̀ yẹn débi pé àwọn kan gbé ròyìn jáde wípé bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti Mínísítà Adébáyọ̀ Adélabú pé àárín wọn rẹ̀ kíní kan igbá kan àwo kan. Ẹ̀yin náà ẹ wò, ẹ rí i pé bàbá ti clear ẹ̀ nísìnyí. Ìròyìn tó clear yìí ẹ jẹ́ ká gbé, ẹ jẹ́ ká ṣí, ẹ jẹ́ ká spread ẹ̀ kiri. Torí pé kí ni, nínú ìṣọ̀kan àwọn lọ́balọ́ba wa, èyí máa fún bàbá olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣà, á fún wọn ní gbórí díṣán. Torí pé kí ni, tí gbogbo lọ́balọ́ba tó bá ti fìmọ̀ ṣọ̀kan, táwọn olóyè náà tó fìmọ̀ ṣọ̀kan, ṣebí lórí ètò ààbò ilẹ̀ Yorùbá ni. Àjọṣe gbogbo wa ni. Àjọṣe gbogbo wa ni. Ihun tó fi lè mú káwọn wòlíì, àwọn pastors, àwọn àfáà kí wọ́n fi lè máa wọlé àlùwà, káwọn wòlíì máa gbààwẹ̀. Amúwá fún yín náà, àbí ṣé ẹ ti gbàgbé ìgbà tí Prophet Ṣólóyè Táíwò tí wọ́n gbààwẹ̀ 40 days nítorí ilẹ̀ Yorùbá? Ṣé ẹ ti gbàgbé ìgbà tí bàbá olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣà tó wá sí Abẹ́òkúta? Ṣé ẹ ti gbàgbé ẹgbọ́n tá a fà sọ?
ó ní ìjọ tíjọba bá jọ wọ́n tẹ́ẹ̀dì kúrò lórúkọ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá ó lóun máa ń so dídí Al-Qur'an kalẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn oníṣẹ̀ṣe náà wọn ò gbẹ̀yìn o, àwọn oníṣẹ̀ṣe àwọn náà ò gbẹ̀yìn o. olóyè Adéifá Sọ̀rọ̀dayọ̀ bàbá yìí wọn ò gbẹ̀yìn o, ojoojúmọ́ làwọn náà fi ń tako lórí èṣù lórí gbogbo ẹ̀ pé àníṣe olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá kò gbọdọ̀ kú fọ́tàyọ́ o, èròǹgbà ọ̀tá kò gbọdọ̀ ṣẹlẹ̀ lórí o. bàbá Babánjí Akíntóyè ọlọ́run o má jẹ́ kó ṣìṣe o, má jẹ́ kó ṣìṣọ o. bàdúrà ṣe ń lọ lójoojúmọ́ leléyìí, ṣó wá yẹ káwọn ọmọ Yorùbá kan tún máa wá gbé ròyìn òfegè síta? ẹ wo bí ó ní agbára. mò ń bọ̀. mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà lórúkọ Jésù. agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? ṣé ṣẹ́yìn ni ò lọ déédé? ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni? ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀, ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. kò sí ní tÓlúwa ò lè ṣe. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 5427. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. ẹ wo bí ṣe rí ní báyìí àmọ̀ràn tèmi rèé fún gbogbo àwọn tí wọ́n ń fi ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń bojú láti máa fi hùwà ibi. àmọ̀ràn tèmi fún yín ni pé ẹ tètè gbé bọ́dì yín kẹ́ ẹ tètè fi ilẹ̀ Yorùbá lẹ̀ o, kó ní kálukú tètè gbàlú ẹ̀ lọ o. torí pé kí ni ilẹ̀ Yorùbá ò ní ṣe hùwàkiwà mọ́ báyìí. Sunday Igboho ti dé padà. bàbá wa Aláàfin Ọ̀yọ́ àti Onírìṣà kò sí jà láàrin àwọn méjèèjì. gbogbo àwọn lọ́ba ilẹ̀ Yorùbá ni wọ́n ti ṣetán báyìí ni wọ́n ti sọ wípé àrè kí la jọba lé lórí. ṣé bí kíyà má jà àwọn ènìyàn mi ni? ìgbà táwọn lọ́ba wa gan tí wọ́n gbọ́ ròyìn ọ̀rọ̀ ta sọ fún yín nípa àwọn ìgbèríko míì tó jẹ́ pé àwọn àgbẹ̀ ibẹ̀ wọn tó ra àwọn àgbẹ̀ ibẹ̀ wọ́n máa ń lọ sí gbòòrò lọ ra gàrí ní abúlé tó yẹ kí wọ́n ṣe oko ọ̀tò rí oko ṣe mọ́. wọn ò tó ṣe kí ni ọ̀tò rí oko ṣe. kódà tọ́mọ obìnrin bá fẹ́ lọ pọnmi lódò ó máa yan bíi géńdé ọlọ́mọkùnrin bíi 4-5 tó máa tẹ̀lé lọ pọnmi yẹn bọ̀ ni. àwọn wo lọ́lọ́ ń pàdé àwọn ọmọbìnrin ní ọ̀nà odò nígbèríko tó ń fipá bá wọn lò pọ̀? ẹ̀yin ìjọba wa ẹ jọ̀ọ́ a dúpẹ́ lórí ètò ààbò tẹ́ ti ń ṣe. ẹ túbọ̀ bọ̀ á jẹ́ kí ètò ààbò yẹn kó tẹ̀síwájú báyìí. ṣé rí ó jẹ́ kí inú àwọn for example nísìnyìí ẹ wojọ́ tí bàbá wa Chief Dr. Sunday Igboho tó lọ sí ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n. àwọn ọlọ́pàá kan rí Chief Dr. Sunday Igboho níjọ́ yẹn. tẹ́ ẹ bá rí bínú wọn ṣe dùn, tẹ́ ẹ bá rí bọ́ ṣe yọ̀mọ́ olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá. kí ló fà á tínú wọn ṣe dùn? kí ló fà á tó ṣe ń dunnú? kí ló fà á tó ṣe ń yọnu sí olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá? ṣé bí wọ́n ti rí i pé gẹ́gẹ́ bí ètò aláàbò táwọn jẹ́ nílùú àwọn ò lè dá ṣe táwọn aráàlú ò bá dúró ti àwọn. wọ́n rí i pé àwọn ò lè dá ṣe tí àwọn ará ìlú tí wọ́n bá dúró ti àwọn. because ọlọ́pàá ò lè sí ní gbogbo àdúgbò. ará àdúgbò ló máa ṣe kí ni? ará àdúgbò ló máa fún ọlọ́pàá ní information pé ládùúgbò tiwa o àwọn kan ti kóra wọn jọ o. wọ́n kó àdá ọkọ̀ gbá ọkọ̀ àwo lọ́wọ́, ojú wọn ò ṣeré rárá o. ẹ wá bá wa yẹ̀ wọ́n wò ká mọ bó ṣe jẹ́ o. àmọ́ wọn rí ládùúgbò tiwa o.
ṣé ẹ mọ̀ pé tí ìfọ̀tárà àdúgbò bá mú information lọ fọlọ́pàá, ọlọ́pàá máa ṣe kí ni? Ọlọ́pàá máa bẹ̀rẹ̀ ìgbésẹ̀. Àmọ́ ìgbà tí ará àdúgbò bá ń sọ pé èmi ò fẹ́ kọ́ ká wá bàjẹ́, kọ́ máa sọ pé mi mo sọ, kọ́ máa sọ pé mi mo sọ. Àwọn ará bí yìí tí wọ́n ń hùwà ìkà yìí, ẹ má gbàgbé pé kọ́ tó lọ hùwà ìkà ládùúgbò kan, wọ́n á ti kọ́kọ́ lọ fi mú fínlẹ̀. Ibo làwọn lè gbà wọlé tó bá tiẹ̀ fẹ́ rọ́pẹ́, ṣálágbára kan ti wà ládùúgbò yìí tó lè kọjú ìjà sáwọn. Bálágbára yẹn bá wà, ibo ni ilé ẹ̀, ibo nìdí agbára ẹ̀, bó ṣe ń ṣe nìyẹn. Àdúgbò tó bá rí pé àdúgbò yìí, àwọn eléyìí wọn ò ṣeré rárá, ọ̀ lè ṣe kí ni, wọn ò lè dé bẹ́ẹ̀. Ìdí rèé tó yẹ pé a fi ń ké sí gbogbo community káàkiri ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká dìde, ká ṣe ra wa lọ́kan. Tá a bá gbọ́ kẹ́rẹ́ nílé ọmọlàkejì wa, ẹ jẹ́ ká tètè pè pé mo gbọ́ nǹkan báyìí o, ṣé ó sì? Ẹ jẹ́ ká dìde tira wa, a ò ní kú fọ́tàyọ́ o. Ẹ wo bí mo kí gbogbo ojú tó ń wò mí, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn iṣẹ́ ń wò mí, ẹ má gbàgbé láti bá mi subscribe sí ìkànnì yìí. Bayo Black òun lórúkọ tèmi. Ẹ wo bí a ó máa bọ̀bẹ̀ ní ìbẹ̀ṣọ àtẹ́lẹsẹ̀, a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a má bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Ẹ wo bí kí ló ń trend, òun náà ní ètò. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ń rè lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lù subscribe o. Ẹ bá mi subscribe, kẹ bá mi share. Ẹ wò, mo sọ yìí, mo dúró ná, ó tún dijọ́ mi, ìjọ rí. Prophet Ṣólóyè Táíwò, ẹ bá mi gbóhùn sókè bẹ́ẹ̀ yẹn bàbá. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ, lábẹ́ àhámọ́ ogun tí ayé yẹn wà, lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélu ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀, òun náà ni +234 7025475427.